lẹ́yìn Sheikh Adam ní markaz wallahi mudiru ní markaz lókun Sheikh Habibullah Adam Abdullahi Ali lórí wallahi àwọn lókun. Kí ni tó fi kù wọ́n? Bàbá yìí ló jagun fún gbogbo ẹni tí ń bẹ lẹ́yìn wọn wallahi àtẹ̀ntó síwájú wọn. Kò sí létà lè fi wélé yẹn. Mudiru ń dún wallahi gbogbo àwọn tó kù náà ń dún. Tó bá wá jẹ́ pé Mudiru ò jagun kó rẹ̀ tọ́ wọn gbà padà ànímọ̀yìn tó kù tẹ́ ń dún o ànímọ̀yìn reality ni o wallahi ó dìgbà tí ààyè ń bá padà tó tọ́ sí ilé àtúmọ̀ pẹ́yìn ló tó kàn o. Ẹ sọ létẹ́ nìkan máa ń dún tí gbogbo àwọn tó kù náà máa ń dún. Ó dìgbà tí ẹ bá yẹ pé Mudiru jagun tí wọ́n ṣẹ́gun yẹn tó bá yẹ pé Mudiru ò ṣẹ́ ogun yẹn tó jẹ́ pé ẹni tó bá wọn jagun yẹn ló ń win nìyẹn láà máa ṣàpọ́nlé ààyè yẹn fún ẹni yẹn àtàwọn ọmọ rẹ̀ ni wọ́n máa gba yẹn lọ. Mudiru ló clear road for everybody yín náà tí ẹ bá ṣe ti Mudiru tó clear road àádọ́de gan àtàjò kó sí ẹgbẹ́ ara wa ni alimọ́mọ́ yín náà ẹ̀yin náà wò bá ṣe ń gbọ́ Mudiru kò sí ẹnì kankan tí wọ́n gbọ́nu gbogbo yín. Ṣé Mudiru ni ò wá dáa? Mudiru ilé yan bú lọ́dọ̀ yín ẹni tó gba ogún gbogbo yín tó nìkan fi ẹ̀mí rẹ̀ gbá ó wá gbà tó wá dùn kálukú tí wàá wò pé ó ti tutù báyìí kí ló dé tẹ̀ kẹ́ni tó ṣiṣẹ́ wọn. Anabi gan Ọlọ́run gan kí anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ọ̀kadì ó dákàlẹ̀ yín ó dákàlẹ̀ kí so èèyàn Mudiru bó ṣe wà àkàndá Ọlọ́run ni tó jẹ́ pé ọ̀tún rẹ̀ ọ̀tá rẹ̀ ni òsì rẹ̀ ọ̀tá rẹ̀ ni iwájú rẹ̀ ọ̀tá rẹ̀ ẹ̀yìn rẹ̀ ọ̀tá rẹ̀ òkè rẹ̀ ọ̀tá rẹ̀ ìsàlẹ̀ rẹ̀ ọ̀tá rẹ̀ ni àbọ̀lọ́ sí yọ. Ní pé ẹni tó tún jogún ogun lọ́wọ́ rẹ̀ lọ́wọ́ ọ̀tá lọ́tún lọ́sì lókè nílẹ̀ níwájú lẹ́yìn Sheikh Adam wallahi baba Mudiru al-Markazi náà ló tún jogún rẹ̀ wallahi. En tó ká yàtọ̀ nínú ogun tí Mudiru al-Markazi tó fi tó ju ti Sheikh Adam lọ ni pé ọmọ ẹ̀yà wọn ọmọ bàkan wò bá wọn sọ̀tá. Ìtò fi jẹ́ pé baba Mudiru al-Markazi ogun tí wọ́n tún lágbára jùnú. Iyì tí Mudiru ní lónìí yìí ẹ̀mí wọn ni wọ́n fi gba yìí náà wálé. Ogun bàbá wálé bàbá wa ló dààmú adúrú dààmú tí bàbá wa dààmú àpọ́nlé tá à ń pọ́n gbogbo yín lé lónìí wallahi baba Mudiru al-Markazi lóra wallahi baba Mudiru al-Markazi lóra wallahi ìmọ̀ tuntun wí torí alẹ́ dojú agbọ̀ ẹ̀jọ̀ kó wájú mi lójú kó wájú ni torí mi nígbà tá a bá mara wa tó jẹ́ pé ọ̀tọ̀ lẹni tí ń bẹ láàyè yẹn òun ni yìnyẹn ó máa lọ bá ẹni tó wà láàyè yẹn ni yìnyẹn ó máa bá àtọmọ rẹ̀ àtẹbí rẹ̀ láàmà pariwo kiri pé kẹrin àwọn afáwọn Markazi rẹ̀ àwọn afáwọn Mudiru gbà wá ẹ sọ ilé tọ́lọ́ ń ṣe bẹ́ẹ̀ fún ẹ sọ ilé wọn ẹ wá láti pinlẹ̀ ká gbọ́ ilé tọ́lọ́ ń ṣe bẹ́ẹ̀ fún tó jẹ́ pé Khalifa ó máa dún gbogbo àwọn tó kù ní ó sì máa dún lẹ́ẹ̀kan náà kò possible kì í ṣẹlẹ̀. Bàbá yìí ló wá fojú winá táyì yẹn fi wá ń dùn bàbá yìí ló fojú winá táyì yẹn fi wá rọrùn bàbá yìí wá lọ́ta níwájú wọ́n lọ́ta lẹ́yìn wọ́n ní lọ́tún wọ́n ní lósì wọ́n ní lókè wọ́n ní nílẹ̀ kí ló dé 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 ó ti pọ̀ jù ṣùgbọ́n dáhùn àṣọ náà ni pé ní sinmi àìsọ bàbá Mudiru ti break legacy o iṣẹ́ kí ló fẹ́ ṣe mọ́ tó bá débẹ̀ yẹn iṣẹ́ kí ni wọ́n fẹ́ ṣe iṣẹ́ kí ló fẹ́ ṣe mẹ́yìn là ń bí ẹ wọ́n gán máa bí rẹ̀ léèrè pé kí ló tún lè rí ṣe wá ti break legacy o so nídìí èyí mi ò lọ́rọ̀ púpọ̀ tí mo kàn fẹ́ sọ ju pé wọ́n tó bá gba ìta fún níyì máa dá ìyẹn padà sí ọ̀dọ̀ Sheikh Habibullah Abdullahi lórí àwọn ará ìyẹn fún ẹ alẹ́ pàdé ẹ lóde ká mọ́ mọ́ ẹ tí o bá di pé gbogbo lọ́lẹ́wọ́ gbogbo nulẹ̀ pátápátá tí ẹ bá ṣe pé ààyè kàn wọ́n àsìkò wọn tó la tó mọ́ mọ́ wọn náà gbogbo nulẹ̀ pátápátá mo sọ everybody yín náà ti mọ̀ á ní irin yìí fọn kọ́ ọmọ rẹ̀ fọn bíi ti Markazi kọ bí erin ti ń fọn lọmọ erin ń fọn àbúrò erin ń fọn ẹ̀gbọ́n erin ń fọn àǹtí erin ń fọn àbọ̀dẹ̀ sísẹ erin everybody ló ń fọn tí wọ́n jọ ẹ dákun ẹkún ẹni tọ́lọ̀ ń kún o ẹkún ẹni tọ́lọ̀ ń kún nítorí jọ́tẹ̀ bá ti pa àkókò nulẹ̀ yín ajá ó padà máa wọ yín gidigidi ní subhana rabbika.